Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Sólómọ́nì 4 ẹsẹ̀ ìkíní títí dé orin 5 ẹsẹ̀ ìkíní. Ó kà báyìí: Olùfẹ́, báwo ni ìwọ ti lẹ́wà tó, olólùfẹ́ mi? Ìwọ jẹ́ arẹwà. Ìwọ ní ojú àdàbà lábẹ́ ìbòjú rẹ. Irun rẹ bò ọ́ lójú bí ọ̀wọ́ ewúrẹ́ tí ó sọ̀kalẹ̀ lórí òkè Gileadi. Eyín rẹ funfun bí irun àgbò tí ó gòkè wá láti ibi ìwẹ̀. Olúkúlùkù wọn bí èjìrẹ́, kò sí ọ̀kan nínú wọn tí ó dá dúró. Ètè rẹ dàbí òwú òdòdó, ẹnu rẹ dùn, ẹ̀rẹ̀kẹ́ rẹ dàbí ẹ̀là pomegranate. Lábẹ́ ìbòjú rẹ, ọrùn rẹ dàbí ilé ìṣọ́ Dáfídì tí a kọ́ pẹ̀lú ìhámọ́ra. Lórí rẹ ni a fi ẹgbẹ̀rún àpáta kọ́. Gbogbo wọn jẹ́ àṣà àwọn alágbára. Ọmú rẹ méjèèjì dàbí abo egbin méjì tí wọ́n jẹ́ ìbejì, tí ń jẹ láàrin ìtànná ewéko lílì. Títí ọjọ́ yóò fi rọ̀, tí òjìji yóò fi fò lọ. Èmi yóò lọ sí orí òkè ńlá Òjìá àti sí òkè kékeré Tùràrí. Gbogbo ara rẹ jẹ́ kìkì ẹwà, olólùfẹ́ mi, kò sì sí àbàwọ́n lára rẹ. Kí a lọ kúrò ní Lẹ́bánọ́nì, ìyàwó mi. Kí a lọ kúrò ní Lẹ́bánọ́nì. Àwa wò láti orí òkè Amánà, láti orí òkè ti Sẹ́nírì àti téńté Ámónì, láti ibi ihò àwọn kìnnìún, láti orí òkè ńlá àwọn ẹkùn. Ìwọ ti gba ọkàn mi, arábìnrin mi, ìyàwó mi. Ìwọ ti gba ọkàn mi pẹ̀lú ìwò ẹ̀ẹ̀kan ojú rẹ, pẹ̀lú ọ̀kan nínú ìlẹ̀kẹ̀ ọrùn rẹ. Ìfẹ́ rẹ ti dùn tó, arábìnrin mi, ìyàwó mi. Ìfẹ́ rẹ tuni lára ju ọtí wáìnì lọ. Òórùn ìkunra rẹ sì ju òórùn gbogbo tùràrí lọ. Ètè rẹ ń kan dídùn bí afárá oyin, ìyàwó mi. Wàrà àti oyin wà lábẹ́ ahọ́n rẹ. Òórùn aṣọ rẹ sì dàbí òórùn Lẹ́bánọ́nì. Arábìnrin mi ní ọgbà tí a ṣọ́. Arábìnrin mi, ìyàwó mi, ìsun tí a sé mọ́, orísun tí a fi èdìdì dì. Ohun ọ̀gbìn rẹ àgbàlá pomegranate ni, tí ohun tí àṣàyàn èso, sípírẹ́sì àti nádì àti sáfírónì, kálámùsì àti sínámọ́nì, àti gbogbo igi olóòórùn dídùn, òjíá àti aloe pẹ̀lú irú wọn. Ìwọ ni ọgbà orísun, kànga omi ìyè, ìṣàn omi láti Lẹ́bánọ́nì wá. Olólùfẹ́, jí ìwọ afẹ́fẹ́ àríwá, kí o sì wá afẹ́fẹ́ gúúsù. Fẹ́ lórí ọgbà mi, kí àwọn òórùn dídùn inú rẹ̀ lè rùn jáde. Jẹ́ kí olùfẹ́ mi wá sínú ọgbà rẹ̀, kí ó sì jẹ́ àṣàyàn èso rẹ̀. Orin 5. Mo ti dé inú ọgbà mi, arábìnrin mi, ìyàwó mi. Mo ti kó òjíá pẹ̀lú òórùn dídùn mi jọ. Mo ti jẹ afárá mi pẹ̀lú oyin mi. Mo ti mu ọtí wáìnì mi pẹ̀lú wàrà mi. Ọ̀rẹ́, ẹ jẹ́ ẹ̀yin ọ̀rẹ́, ẹ mu, àní ẹ mu àmuyó, ẹ̀yin olùfẹ́. Kò sí àbàwọ́n lára rẹ̀.
Nínú àyọkà yìí, Sólómọ́nì ni a rí gẹ́gẹ́ bí olólùfẹ́ tí ó ṣe àpèjúwe àfẹ́sọ́nà rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò ní àbàwọ́n tàbí àbùkù lára nínú ìwà. Olólùfẹ́ yìí kò ba ara rẹ̀ jẹ́, ó pa iṣẹ́ wúńdíá rẹ̀ mọ́ títí di ọjọ́ ìgbéyàwó rẹ̀. Nípa bẹ́ẹ̀, ọkọ àfẹ́sọ́nà rẹ̀ sọ pé, "Ìwọ ti gbà mí ní ọkàn, arábìnrin mi." Ìyàwó, ẹsẹ̀ 9. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, àwa ni Jésù ń bọ̀ wá gbé ní ìyàwó. Ẹ jẹ́ kí a bi ara wa léèrè, ǹjẹ́ a sì wà ní ipò mímọ́ fún Jésù? Ṣé a ò ti ba ara wa jẹ́ nípa àìlèkó ara ẹni ní ìjánu? Ṣé àbàwọ́n kò ì tíì yí aṣọ wa? Bí Jésù bá dé lónìí, ṣé yóò lè fi ẹnì kọ̀ọ̀kan wa yangàn? Ẹ jẹ́ kí a jẹ́ olóòótọ́ sí Jésù nínú ohun gbogbo, kí a má bàa kábàámọ̀ lọ́jọ́ tí Jésù bá dé. Àdúrà: Olúwa, ràn mí lọ́wọ́ láti pa ara mi mọ́ fún bíbọ̀ rẹ.